Ah, ẹ wá nǹkan fìdílé, a tún ti dé. Èmi ọmọge alálọ̀ Ìfẹ́olúwa ọmọ Oyèwùmí. Àlọ́ ajá àti ìjàpá ni wọ́n ó máa sọ̀rọ̀ lé lórí lọ́sàn-án yìí. Ṣé ẹ ti wá nǹkan fìdílé? Ṣé ẹ ti jókòó dáadáa? Ó dà. Àlọ́ o. Àlọ́. Àlọ́ o. Àlọ́. Àlọ́ mi dá pápùpá. Mọ́jọ kan o. Ó dá lórí ajá àti ìjàpá. Ní ìgbà kan ní ìlú ajá, iyàn yìí mú tó bẹ́ẹ̀ gẹ́ tó ṣe wípé kò sóúnjẹ, kò sí nǹkan kan. Àwọn tán ti kí, tán ti sanra, tán ti dùn ún wò, gbogbo wọn, gbogbo ọrùn, gbogbo eegun ti yọ síta. Kò sóúnjẹ, kò sí nǹkan kan. Gẹ́gẹ́ bí ìjàpá ṣe jẹ́ ọ̀rẹ́ ajá, ó tọ̀ ajá lọ. Ó rí i pé ajá ó ń dán láwọ̀, gbogbo ẹ̀dọ̀ ẹ̀ ló ń kí, gbogbo ọrùn ló ń kí pẹ̀lú, ṣùgbọ́n ìjàpá gbogbo eegun ọrùn ẹ̀ ló ti yọ síta. Ìjàpá alábàáhùn ló bá lọ bá ajá. Ó ní, ajá o, ọ̀rẹ́ mi, dákun, báwo lo ṣe ń dọ́gbọ́n sí i, báwo lo ṣe ń ṣe é tó fi ń tọ́jú àwọn ọmọ àti ìyàwó rẹ? Lajá bá ní, ìjàpá, ṣó o dúpẹ́ bí n bá ṣe ọ́ lóore? Ìjàpá ní, ta ìdúpẹ́ kẹ̀, wọ́n ò dúpẹ́, inú mi á sì dùn pẹ̀lú. Ló bá di pé ajá sọ fún un pé ó ní oko kan tóun ti lọ máa ń waṣu. Ló bá ṣàmú ìjàpá, ajá mú ìjàpá lọ sí oko yìí. Wọ́n wa iṣu, ṣùgbọ́n ajá ń tirẹ̀ ó ní kò lójú kòkòrò bí ìjàpá. Ajá wọn ó wa ìwọ̀nba iṣu eléyìí tó lè gbé lọ sí ilé. Ṣùgbọ́n ìjàpá, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀, òun ń tiẹ̀ gbogbo nǹkan ọlọ́gbọ́n ẹ̀wẹ́ ni, olójú kòkòrò, gbogbo èébú ló kún ara rẹ̀ bíi kí gbogbo ẹ̀ kó jẹ́ tiẹ̀ ni. Ní ìjàpá ló bá wa iṣu tó ṣe pé kò tiẹ̀ lè rí gbé tán, kò lè rí kó tán o. Ló bá ń pariwo, akájá ran òun lẹ́rù, ló ń kọrin báyìí, ló ń sọ pé, ajá ajá o ràn mí lẹ́rù, gbangbala kò gbà, gbájá ajá o ràn mí lẹ́rù, gbangbala kò gbà, tó o bá ràn mí lẹ́rù máa ké sólóko, gbangbala kò gbà, bólóko dé o àmú ọdẹ, gbangbala kò gbà, ajá ajá o ràn mí lẹ́rù, gbangbala kò gbà. Bájá ṣe gbọ́ orin yìí, ó wò pé irú ọ̀rẹ́ wo, ṣóun ò wá ti ṣoore dáràn báyìí. Irú ọmọ wo rèé? Kò yéèyàn o, pé irú ọmọ wo wá lélẹ̀, ṣáà ti wá ṣoore ṣe. Lajá bá tara ṣàṣà, ó sáré lọ ran ìjàpá lọ́wọ́. Ó ràn lọ́wọ́ lọ́jọ́ kìíní, ó ràn lọ́wọ́ lọ́jọ́ kejì, ṣùgbọ́n ìgbà tó di ọjọ́ kẹta tó ti ń di lemọ́lemọ́, ajá kọ̀ láti ràn lọ́wọ́. Ṣẹ́ẹ̀ṣì ẹ mọ̀, àwọn olóko gan pàápàá wọ́n ní ọjọ́ gbogbo báyìí ní tolè, ọjọ́ kan ṣoṣo ní tolóhun. Àwọn olóko náà ń wò, wọ́n sọ pé ọwọ́ àpẹẹrẹ ń hàn níbí pé àwọn èèyàn wá ń jíṣu wà, ta ló lè jẹ́? Gbogbo wọn wọ́n ti ń fojú fínlẹ̀, wọ́n fi mú fínlẹ̀, wọ́n fi gbogbo ọ̀nà, wọ́n ń wá gbogbo ọ̀nà tán fi lè mú àwọn tó ń ṣiṣẹ́ ibi yìí. Ṣé ẹ sì mọ̀, ọjọ́ tán tún lọ, ajá ní tirẹ̀, ó kó ìwọ̀nba iṣu tó lè kó, ó wá, ó kó, ó ń lọ jẹ́jẹ́. Ṣùgbọ́n ọjọ́ yìí, bóyá Ọlọ́run náà ti fẹ́, Ọlọ́run tí ó ṣàánú ajá ló ní ó mọ̀ dájá, ló ní kó má dá ìjàpá lóhùn. Bí ìjàpá tún ṣe tẹnu borin yìí, kò tiẹ̀ mọ̀ pé tòótọ́ ni pé àwọn olóko wọ́n ti ń lé ìjàpá, ṣùgbọ́n ajá dágunlá, kò dá lóhùn, lòun ṣàti mórí lọ́nà lé. Ṣùgbọ́n ìgbà tó wá tásìkò kan tí ajá tó wẹ̀yìn wò, ó rí i pé àwọn olóko ti mú ọ̀rí òun. Ajá ń kọrin, ìjàpá ń kọrin, ó ń kọ, ajá ajá o ràn mí lẹ́rù, gbangbala kò gbà, bó o bá ràn mí lẹ́rù máa ké sólóko, gbangbala kò gbà, bólóko dé o àmú ọdẹ, gbangbala kò gbà, ajá ajá o ràn mí lẹ́rù, gbangbala kò gbà. Ó kọrin títí, ṣùgbọ́n kò rẹ́ni gbà á là. Bó ṣe di wípé àwọn olóko wọ́n gbọ́ orin yìí tó ṣe ń kọ ní kánrin kéṣe pé ẹni ṣé kò kí ń ṣe àwọn tó wá ń jí wa níṣu wà ló ń kọrin. Wọ́n ṣàtọpinpin, wọ́n wá ọ̀nà ibi tí orin yìí tó ti ń jáde, náà bá lọ rí pé ìjàpá ti kó iṣu, torí pé bó ṣe wà sórí ló dì sẹ́yìn, ló wà sọ́wọ́, gbogbo rẹ̀ gan kò tiẹ̀ rí kankan gbé. Ó ṣàṣojú kòkòrò iṣu oníṣu. Bó ṣe di wípé àwọn olóko wọ́n mú ìjàpá nìyẹn, ó di ilé ọba dùgbẹ̀dùgbẹ̀. Ní ìjàpá alábàáhùn
ló bá ní pé rárá o èmi nìkan kọ́ ló lè gbogbo àwọn ló lè àwọn wo. àwọn gbogbo wọn ló lè ló bá di pé wọ́n ṣàní káwọn lọ bá ajá nílé ṣùgbọ́n ajá ti gbọ́ngbọ́n tiẹ̀ ó dà bí ọgbọ́n ó ti bó ṣe délé ó sọ fún ìyàwó ẹ̀ iṣu tó kó wọn ti pa á mọ́ ó di pé ó fi ẹyin ó fi sí kọ̀rọ̀ ẹ̀kẹ́ kínní ó fi sí kọ̀rọ̀ ẹ̀kẹ́ kejì ó fi kan sí àárín ẹnu bó ṣe di pé ó ní kí ìyàwó òun kó daṣọ bò òun lára bó ṣe daṣọ bò ó lára tó di pé àwọn olóko àti ìjàpá wọ́n wá mú ajá pé ó yá ṣé lóòótọ́ ni pé ìwọ náà jíṣu wà bó ò jíṣu wà ni ìyàwó bá ní ó ti rí ọkọ mi látijọ́ ẹ̀ ara rẹ̀ ò yá àti bí ọjọ́ mẹ́wàá ni ò ti gbádùn ni ò tiẹ̀ ti rí ibikíbi lọ pé ó rẹ̀ bó ṣe di pé ajá kó sọ̀rọ̀ báyìí kó tó yanu àkọ́kọ́ ó ṣe ẹyin kan lẹ̀ ó di gọ̀rọ̀rọ̀ wọ́n wò pé ẹni tó ń bì tó ń ṣe bí eléyìí pé ó rẹ̀ ń tòótọ́ ó ṣàtún di dìgbàdìgbà wọ́n ní dandan àfi káwọn mú délé ọba náà bá mú lọ sí ilé ọba ó tún ṣe dé ojúde ọba kó di pé kó wọlé ló tún yanu ẹyin kan tún fọ́ nínú ẹnu ẹ̀ ṣáwọn ò sì mọ̀ pé ẹyin ni èébì ni wọ́n rò pé ó ń bì ló bá tún di gẹ̀ ìgbà tó tún mú déwájú ọba gangan pé kó sọ̀rọ̀ pé ṣé lóòótọ́ ni pé ó jíṣu wà àbí ò jíṣu wà ló bá tún yanu ó di gírírí wọ́n ní lótìítọ́ arákùnrin eléyìí ó rẹ̀ ẹ mú padà lọ sílé kẹ́ lọ ṣètọ́jú ẹ̀ dáadáa ṣùgbọ́n ní ti ìjàpá àjègbodò ẹ̀ ó ń wọ ẹni kúnra ni wípé olè ni wípé kí wọ́n lọ fi ẹ̀yìn ẹ̀ kán lọ fi tìgbá kán lọ fi ti àgbẹ̀ kán yìnbọn fún un báyìí ṣáà ni ìjàpá ni wọ́n mú un lọ tí ó sì tó kéré gbogbo iṣẹ́ ibi bó tiẹ̀ jẹ́ pé ajá náà ó ṣàánú ìjàpá ni bó jẹ́ pé ṣu oníṣu náà náà jọ ń jí wà ṣùgbọ́n olè làwọn méjèèjì olè lólè á máa jẹ́ ajá ó dàbí ọgbọ́n òun kò rí bí kò jẹ̀yà tó yẹ kó jẹ torí pé kí ni ìjàpá ló ṣàforí kó gbogbo rẹ̀ ẹ wo àlọ́ ajá àti ìjàpá kò ní jù báyìí lọ bí àgọ́ ẹnu mi ò bá ró lẹ́ẹ̀mẹ́ta yóò ró lónìí àlàáfíà ti dé bẹ́ẹ̀ ni àdúpẹ́ bí àgọ́ ẹnu mi báyìí bí ò bá ró lẹ́ẹ̀mẹ́ta á jẹ́ wípé irọ́ ni èmi ọmọge alálọ̀ pa ṣùgbọ́n bó bá ró ẹ wò ẹ̀kan ṣáà gbé sáárá kẹ́ẹ̀kan dànsákì fún mi ẹ máa kà á o ó rọ̀ àbí òró ó rọ̀ àbí òró ó rọ̀ àbí òró òró ó gbọ́dọ̀ ró nítorí pé ọmọge alálọ̀ kì í parọ́ òtítọ́ báyìí la máa sọ kò ní jù báyìí lọ lórí àlọ́ àpagbè àlọ́ ajá àti ìjàpá ẹ ṣé púpọ̀.